wọ́n ní wọn kò tí ì fi sílẹ̀ o béèrè tí wọ́n fún kọ̀ǹdíṣọ̀n tó tẹ̀lé wọ́n ní Bobrisky kò tí ì rí o ẹ̀gbọ́n náà ló sì mọ àlọ́gbà àwọn EFCC níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò bẹ́ẹ̀ làwọn tọ̀hún sọ pé àwọn yóò rí pé àwọn gbé nílé ẹjọ́ àwọn yóò ti bá a ṣẹjọ́ dáadáa nínú ọ̀rọ̀ tí agbẹnusọ fún àjọ EFCC ìdílé Oyèwálé sọ ló ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn yóò bá a wọ̀ nítorí tí ó ṣòwò Nàìjíríà báṣubàṣu ohun kan tí àjọ yìí sì ń tẹnumọ́ ni pé àwọn kò lè dájú tàwọn sílẹ̀ kí àwọn èèyàn bá owó Nàìjíríà jẹ pátápátá wọ́n bí àwọn Nàìjíríà ṣe máa ń pọ́n owó dọ́là légẹ̀gẹ̀ tí wọ́n máa ń gbé owó pọ́ùn lárugẹ irú ẹ̀yẹ tí àwọn fẹ́ fún owó náírà nìyẹn o àti pé èyí tí Idrisu Okuneye ṣe yìí kò ní lọ láì fara gbẹgbà o tí ẹ yóò sì kọ́ ara yòókù lọ́gbọ̀n ohun ẹ̀kọ́ dáadáa ẹni ọdún 21 ni Idrisu Okuneye ń ṣe o ẹni tí gbogbo ayé mọ̀ sí Bobrisky báwo gan ni wàhálà ìṣe bẹ̀rẹ̀ gan o tí Idrisu Okuneye fi ba rẹ̀ nínú jọ̀gọ̀dì ńlá yìí ìbí níbi àfihàn fíìmù àjàkájù tí ẹni alájà ó ṣe ló lọ ní fíìmù One Circle Mall Lẹ́kí lẹ́kọ̀ọ́ lọ́jọ́ 24 oṣù kẹta ọdún 2024 yìí ni àwọn EFCC tí wọ́n sì fọwọ́ ṣìkún mú sọ pé òṣè máa ṣòwò náírà níṣekúṣe o wọn ní gbogbo ayẹyẹ tó bá ti lọ ló ti máa ń ṣe bí ọmọ olónìí iná bá ránṣẹ́ sí kó ètè yọjú kó wá ṣàlàyé ohun tí ó rí lọ́bẹ̀ tó fi gàrú ọwọ́ bẹ́ẹ̀ ló ṣe tó sì lọ sí ọ́fíìsì wọn ní kùtù òwúrọ̀ ọjọ́ kẹrin oṣù kẹrin ọdún yìí ìyẹn àná òde òní nítorí fíìmù àjàkájù ni o wọ́n ní owó náírà tó ná bí ẹlẹ́dà tí Idrisu Okuneye ẹni tí wáyé túmọ̀ sí Bobrisky ná bí ọmọ olónìí wọ́n ní bó ṣe ń ṣòwò náírà kò dáa rárá bẹ́ẹ̀ òfin Nàìjíríà kò fọwọ́ sí kéèyàn kan máa náwó náírà lójú agbo nínàkúnà bí kò máa fún owó tàbí dá owó táwọn èèyàn yóò sì máa tẹ̀ mọ́lẹ̀ wọ́n ní irú nǹkan báyìí mutilation ni wọ́n ń pè é bẹ́ẹ̀ lófin Nàìjíríà kò faramọ́ o fún ìdí èyí àwọn EFCC sọ pé ó nẹgẹ́ táwọn yóò bá a ṣe o ìyẹn gan náà ló mú wọn ránṣẹ́ sí o tó fi yọrí sí ọ́fíìsì wọn ìyẹn ní ọjọ́ wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹrin oṣù kẹrin ọdún yìí níbi tó ti kó sí akóló wọn nìyẹn o tí kò sí ìrí kọ̀ǹdíṣọ̀n béèlì ẹ̀mí ìtì bí àṣà àwọn olóyìnbó kì í wá ṣèyẹn nìkan o nínú tí Bobrisky ṣe yìí àwọn ọkàn ní fọ̀rọ̀ wá lẹ́nu wò lásán o wọ́n ní ìwádìí táwọn ń ṣe yìí tó bá jẹ̀bi ẹ̀pẹ́rẹ́ kóòtù làwọn jọ ń lọ o níbi tí yóò ti lọ ṣàlàyé dáadáa ohun tó rí lọ́bẹ̀ tó fi gàrú ọwọ́ tẹ́ ò bá gbàgbé fíìmù àjàkájù náà ni Bobrisky lọ síbi tí wọ́n ti ṣe àfihàn nígbà àkọ́kọ́ bí àwọn ẹni ọlájà ó tó ní fíìmù ọ̀hún pẹ̀lú àwọn ìyókù ẹ̀ṣin kéde Bobrisky nìyẹn gẹ́gẹ́ bí arẹwà tó múra jùlọ tó wọṣọ tó dára jù níbi ìnáwó ọ̀hún ibi tí wàhálà ti so nìyẹn o táwọn òṣèré tíátà bíi Dayọ̀ Amusa ti tọ́ sókè tí wọ́n fojú gbà á kí ló ń jẹ́ bẹ́ẹ̀ báwo ni ọkùnrin yóò ṣe gba ẹ̀yẹ mọ́ àwọn lọ́wọ́ nínú kámúrà nítorí pé Bobrisky ti Fẹ́mi Adébáyọ̀ kéde ẹ̀ wípé òun ló tayọ yìí ọkùnrin ni o kí ni ọkùnrin sì ni ó gbé sára tó ń gbé kiri báwo ló ṣe ṣe é tó pe ara ẹ̀ lóbìnrin tí wọ́n sì wá kéde pé òun ni ó mọ ara mojú gbogbo àwọn lọ ibi tí wàhálà ti dé nìyẹn o tí ọ̀rọ̀ òun sì di ogun dọdẹ rẹpẹtẹ inú ẹ̀ náà ni Portable wèrè olórin Ọlálọ́mí Àbíbù kíkẹ́lá náà ti jáde tó ní kí ló ń jẹ́ báwọn báwo ni Bobrisky tó jẹ́ ọkùnrin bí ẹlẹgbẹ́ tòun yóò ṣe gba àwọ́ọ̀dù obìnrin ó lóun yóò ké sí ìjọba kí wọ́n ètè wàá mú ọkùnrin yìí so nítorí níṣe ni ó fẹ́ ba ayé jẹ́ Bobrisky náà gbọ́ ọ̀rọ̀ tí Portable sọ yìí ni wọ́n jọ fi ìjà pẹ́ ta o tí wọ́n sì bára wọn fà á gidigidi nínú ẹ̀ náà ni Portable ti wọ studio tó sì gbé orin ńlá kan jáde o èyí tó pè ní brotherhood àbálọ àbábọ̀ orin ọ̀hún àti wàhálà tí ọ̀rọ̀ ọ̀hún ti dá sílẹ̀ náà ni àwọn EFCC náà ti wọlé wá o tí wọ́n láwọn yóò bá Idrisu Okuneye tó ń pèrè ní obìnrin ṣẹjọ́ torí tó ṣòwò náírà níṣekúṣe wọ́n ló ná nínàkúnà àti pé níṣe ni ó ń ba náírà láwọ̀ jẹ́ pàpà bí wọ́n ti ṣe ń tẹ̀ mọ́lẹ̀ níbi tó ti ná obì ẹlẹ́dà níbi tí ọ̀rọ̀ yóò yọrí sí fún Bobrisky Olúwa nìkan ni ó lè sọ o. Alore TV nílé nílé òkúre ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye.